jákèjádò àgbáyé o. Agbọ́njìnlẹ̀ inú ìwé ìròyìn. ó nínú ọlọ́run ọba ni wà láàyè wá wà ó ní ìgbàfà ní ìpìlẹ̀ fẹ́ tó fara tì bí òkè. ẹlẹ́dàá ayé àti tọ̀run ìbà lónìí o ẹlẹ́dàá gbogbo ìṣẹ̀dá láyé ọba tó rìnrìn àjò nínú oyún kó wá wa tó jẹ́ wípé arìn nínú abiyamọ fún di oṣù 9 tó jẹ́ pé jíjẹ mímu ìwo ló ń ṣe nírọ̀rùn àsìkò tó yẹ kó abiyamọ fún ọmọ ní gbígbóná ọlọ́run bá mi wọlé ṣètò rẹ̀ o lásìkò tí ọmọ ń béèrè fún tútù ọlọ́run bá mi wọlé ṣètò rẹ̀ tó bá abiyamọ sọ̀rọ̀ bóyá tútù ni kò gbẹlura o ẹlẹ́dàá ayé àti ìtọ̀run tí ò jẹ́ kí a ṣìgbé nínú abiyamọ nígbà náà lọ́hùn àjẹwò ọlọ́dẹ bẹ́ẹ̀ la àṣẹwò ilé ìwọ ló ń gbọ́ bùkátà wa nígbà tá a wà nínú ìyá adélé ayé tán báyìí ọ̀pọ̀lọpọ̀ atúngbẹ̀sẹ̀ níwájú olódì òjì àjìsọ́fìn ó pa wá mọ́ tí oníkálukú bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ tá a fi lè dá ronú ọlọ́run ọba ìwọ ló ṣe gbogbo ìrìn àjò ẹ̀dá nírọ̀rùn lókè pẹ̀ bẹ́ẹ̀ láyé ọba tí ò wá jẹ́ ká bọ́ sọ́wọ́ ìkókò ayé kìnìún ayé tó ń pa wá mọ́ ìwọ làwa yín o ẹlẹ́dàá tiwa àìmọye ìṣẹ̀dá tá a jọ wálé ayé lọ́jọ́ kan náà tí wọn ò sí láyé mọ́ lónìí tó tún wá kà wáyé láwùjọ àwọn ènìyàn tó láǹfààní àti mọ èèyàn ò ṣe ẹnu ọpẹ́ wa mọ̀jẹ̀ kan o àmọ́ lórí ẹlẹ́dàá tiwa tùǹgbà náà pé bí ọ̀fíìsì ní tiwa o ìjìlá ní ìròyìn apá kejì ló tún balẹ̀ ní bàgẹ̀bàgẹ̀ oṣù bẹ́ẹ̀ lébè di bùkátà fàgbẹ̀ kò gán tàjùbọ́ di bùkátà fún níyàn àgbàdo tọ̀dọ̀bọ̀ ló bá di bùkátà fẹ́lẹ́kọ̀ lọ́gán tí mo délé ayé mo di bùkátà ọlọ́run ọlákì tán adégòkè yín rèé tí gbogbo ayé mọ̀ sí bùkátà ọlọ́run. ẹ káàbọ̀ sábàlá kejì lẹ́nu ìròyìn láti kọ́ni Tùǹgbà 100.9 FM níbi tó jẹ́ pé ẹ̀fíìsì ní tiwa ọláyẹmí àkànní lórúkọ mi. tó ọláyẹmí àkànní o bùkátà ọlọ́run bàbá lónìí ẹ̀jú ṣe bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ báyìí o ǹjẹ́ mọ̀ pé núwé ìròyìn fáńkà tí mo gbámú láàárọ̀ tìtò ní according to kádàrá ni wọ́n ti mọ̀ míròyìn tẹ̀síwájú jẹ́jẹ́ mọ̀ pé lórí ọ̀rọ̀ gbèdéke tí ó jẹ́ pé àjọ ASUU tí wọ́n tún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà lórí ọ̀rọ̀ àwọn ìgùnlé ìyanṣẹ́lódì lásìkò yìí àwọn olóúnjẹ àjọ ASUU Academic Staff Union of Universities ni wọ́n ń pè wọ́n ASW ASUU nù wọ́n jẹ́ kó di mímọ̀ pé tó àsìkò yìí ìjọba àpapọ̀ ti ń ṣe bẹ́ẹ̀ wọ́n lé àwọn kan ògiri o ewúrẹ́ àwọn sì ṣetán láti kọjú sí wọn o bẹ́ẹ̀ sì rèé àwọn òṣètán láti bọ̀wọ̀ fún ẹnikẹ́ni mọ́ láì ṣe pé bóyá ìjọba ṣe tí àwọn ń fẹ́ fún àwọn o wọ́n wá ń ṣe lálàyé pé ẹ̀wọ́ ìjọba etí yín mélòó ọmọ orílẹ̀-èdè Nàìjíríà etí yín mélòó ẹnìkọ̀ọ̀kan oníkálukú wa ló ń fi ọpọlọ àti làákàyè sọ̀rọ̀ pé kò ju méjì lọ o wọ́n ní kí la fi ń gbọ́ ọ̀rọ̀ mọ̀mọ́ ni o wọ́n ní lọ́wọ́ iṣẹ́ ẹ mọ ohun tí ó ṣẹlẹ̀ pẹ̀lú gbèdéke lórí ọ̀rọ̀ wákàtí 24 hours gẹ́gẹ́ bí ohun tí àjọ ASUU tí wọ́n sọ fún ìjọba àpapọ̀ ní orílẹ̀-èdè wa ní inú ìròyìn láàárọ̀ ti tòní o wọ́n ní àwọn tí ń gbìyànjú láti bá yín sọ̀rọ̀ ní ìbínúbí ṣùgbọ́n dàbí ẹni pé ìhà tí ẹ kọ sí ọ̀rọ̀ náà tí ọ̀gbọ́n ilẹ̀ ń kọ́ sẹ́bọ̀ o ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ kó tètè gbégbèsè lórí ọ̀rọ̀ yìí kó má bàa díṣu atayanyan wọn jẹ́ alábẹ́tí lápapọ̀ wọn ní kúṣu wáyẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yẹ ilé ní mọ̀ bá yín tán tẹ́lẹ̀ ẹ̀dìyẹ ṣe tán báyìí láti tán o pẹ̀lú ọ̀rọ̀ nípa pé ká sọ̀rọ̀ kó tó má rí bẹ́ẹ̀ mọ́ ǹjọ́ sì wá dáa nígbà tí Yorùbá bọ̀ tí wọ́n ní wípé ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ni ọmọlúwàbí ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ àdéhùn tó jẹ́ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti bá àwọn ṣe lórí ọ̀nà tí wọ́n gbé gbà tí òfin ní mọ̀ sí ìyanṣẹ́lódì mọ́ tẹ́ bẹ́ẹ̀ tí iṣẹ́ ìríjú tí ó sì tẹ̀síwájú lórílẹ̀-èdè ni o ẹni tí ó jẹ́ gẹ́gẹ́ bí ààrẹ gbogbogbò fún àjọ ASUU lórílẹ̀-èdè Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Emmanuel lórúkọ wọn o Ọ̀sọ́dẹ̀kẹ̀ ni wọ́n pe orúkọ bàbá tó bí wọn lọ́mọ nígbà tí àwọn oníròyìn ń fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ní pàtàkì jùlọ iléeṣẹ́ ìwé ìròyìn Vanguard wọ́n sọ ọ̀rọ̀ tó jẹ́ pé ó níye lórí jọjọ nípa ìhà tó jẹ́ pé ìjọba kọ sí wọn àti gbogbo àdéhùn tó jẹ́ pé wà láàrin wọn tẹ́lẹ̀ ṣùgbọ́n o lọ́wọ́ yìí wọ́n ní pé gbèdéke wákàtí 24 tá a mọ̀ sí 24 hours bí ìjọba bá ti kùnà láti fèsì sí ọ̀rọ̀ àti ohun tí àwọn ń béèrè lọ́wọ́ wọn yìí ẹ rí dán ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o bẹ́ẹ̀ bá fẹ́ràn ìjọba dénú ẹ̀pẹ̀ wọn ẹ bá wọn sọ̀rọ̀ o bẹ́ẹ̀ bá fẹ́ràn àwọn aráàlú dọ́kàn bẹ́ẹ̀ fẹ́ràn àwọn akẹ́kọ̀ọ́ ẹ tètè yá bá ìjọba sọ̀rọ̀ níbi tí wọ́n ti gbé gbọ́ o ìwé ìròyìn Vanguard ló wà láàárọ̀ títún ní o Ọláyẹmí Àkànní fàdáfàló. bùkátà ọlọ́run o nínú àtẹ̀síta ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tòní níbẹ̀ mo ti rí ìròyìn yo níbi tẹ́ tó jẹ́ obìnrin àkọ́kọ́ yẹn aya gómìnà ìpínlẹ̀ Èkó mo sọ nípa dókítà Ìbíjọkẹ́ Sanwó-Olú lánàá yìí ó mà ti bá àwọn mọ̀lẹ́bí òbí ọmọ ọdún 12 tó jẹ́ pé ó gbèkú jẹ lọ́wọ́ ìbora ìyẹn tó wà nílé ẹ̀kọ́ Dúmẹ́ College ní Lẹ́kì ní ìpínlẹ̀ Èkó mo sọ nípa Sylvester Oronomi ní lẹ́yìn tó jẹ́ pé ó gbèkú jẹ lọ́wọ́ ìbora ní ọ̀sẹ̀ tó kọjá ó ṣàkàwé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ òun gẹ́gẹ́ bí tó bani lọ́kàn jẹjọjọ ẹni tó jẹ́ aya gómìnà ọ̀hún yẹn ní ìpínlẹ̀ Èkó yẹn dókítà Sanwó-Olú ó ṣàlàyé nígbà tó ṣàbẹ̀wò sáwọn ilé ẹ̀kọ́ kọ̀ọ̀kan tó wà ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí àkànṣe ètò tí wọ́n gbé kalẹ̀ láti máa ṣàbẹ̀wò sáwọn ilé ẹ̀kọ́ pẹ̀lú ṣe ìpolongo lórí àní láti fi òpin sí ìyẹn títàbùkù yẹn ìbí
òjùbí àti àwọn ìjà abẹ́rẹ́ tó sábà ń wáyé bákan náà lórí ìpolongo lórí ṣíṣe níṣekúṣe ní pàtàkì jùlọ ìbánilòpọ̀ lọ́nà tí ó tọ́ àti ṣíṣe obìnrin lọ́nà tí ó tọ́ gbogbo ẹ̀ pápátá ó ṣàlàyé náà tó fi léde ó ní gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ lọ́lọ́kan òjọ̀kan ó ní gbọ́dọ̀ dùn àfisẹ́yìn tẹ́gùn lọ́rẹ́ fi ṣọ bí ìtòdó ọ̀yọ́ ní ìpínlẹ̀ èkó ó wá ṣàlàyé ó ní ọ̀sẹ̀ tó kọjá ó náà ń gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó sì mọ̀ dájú pé ìjọba ìpínlẹ̀ Èkó ti bẹ̀rẹ̀ ìwádìí jinlẹ̀ lórí ohun tó lè fàdúfẹ́ ìṣẹ̀lẹ̀ ìbanilọ́kànjẹjọ ọ̀hún ní pàtàkì jùlọ ó ní lẹ́ka ètò ọ̀rọ̀ ẹ̀kọ́ ó ní jẹun tó burú jáì ìpolúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lè máa ṣẹlẹ̀ látàrí ikú tó pa ọ̀dọ́mọdékùnrin ọmọ ọdún 12 ọ̀hún ìyẹn ní ilé ẹ̀kọ́ tó wẹ̀ ó wá ṣàlàyé náà tó fi léde ó ní ẹ̀wò oníṣẹ́ ìwádìí lọ kódà òun wá bá gbogbo òbí ọ̀rẹ́ kódà àwọn tó jẹ́ mọ̀lẹ́bí olóògbé wọn bá wọn kẹ́dùn o pẹ̀lú ìdádójú pé ìdájọ́ òdodo yóò fìdí múlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún àti pé àwọn ẹlẹ́ṣẹ̀ tó jẹ́ pé wọ́n fura tó pé wọ́n wà nínú ìṣẹ̀lẹ̀ oníṣẹ́ ìwọ̀n lọ́lájà tó pé kíni lórí ìdájọ́ òdodo òun ní orílẹ̀-èdè Nàìjíríà kódà ìpínlẹ̀ Èkó òun ló délé lórí ó ní dandan ìdájọ́ àti pé ìdájọ́ tó péye ó gbọ́dọ̀ wáyé lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ìròyìn pọ̀ ó fẹ́ ó kẹnu gẹ́gẹ́ bí abiyamọ tòótọ́ tẹ bá dé màmá ẹ mọ̀ pé lóòótọ́ ìṣẹ̀ tó bá ní ọkọ̀ jẹ́ dandan ni ẹ lọ sínú àtẹ̀síta ìròyìn tó jáde lówùrọ̀ tòní Vanguard ẹ bá ròyìn bẹ́ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. ọlọ́ọ̀mí ẹ̀kan ní bùkátà Ọlọ́run o àmì lórí nù. àwọn àgbà bọ̀ wọ́n ní pé orí òní balẹ̀ láyé kó mọ̀ yí nǹkan gòkè kọ́ lè sọ Yorùbá ni o jẹjẹ mọ̀ wípé lórí ọ̀rọ̀ ìdúnkùkù lajà àwọn agbésùnmọ̀mí lórílẹ̀‐èdè Nàìjíríà àti nípa ti ọ̀rọ̀ ìṣeségesège ètò ààbò tó jẹ́ pé ó ń gbomi lójú ẹni bẹ́ẹ̀ tó jẹ́ pé ó ń ba ọkàn ọ̀pọ̀lọpọ̀ jẹ́ ní àwọn ìpínlẹ̀ gbogbo lórílẹ̀‐èdè Nàìjíríà jẹjẹ mọ̀ pé àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin tá a mọ̀ sí House of Senate yẹn àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà nílùú Àbújá wọ́n mọ̀ ti sọ̀rọ̀ lórí àdójúkọ ńlá àti ipa láabi tó dàbí ẹni pé ìdúnkùkù lajà àti ìṣekúpani lọ́nà ẹ̀tọ́ àwọn agbésùnmọ̀mí lórílẹ̀‐èdè Nàìjíríà tó kó nípa ọ̀rọ̀ ìdàgbàsókè àti ìbádúkìá jẹ́ gbogbo wọn ní ọ̀pọ̀lọpọ̀ dúkìá tó ti bàjẹ́ ní pàtàkì lọ lápá àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà àti láwọn apá mi tó jẹ́ pé ó níye lórí lórílẹ̀-èdè yìí o tíjọba ò tí ì láǹfààní àti ẹ̀ ti sọ pé bóyá kí làwọn ò ṣe sí wọn ní kò sí méjì tó fa ju ìdúnkùkù lajà àwọn agbésùnmọ̀mí ń lọ àti bí wọ́n ṣe ń pani lọ́nà àìtọ́ tí wọ́n jẹ́ kó wọn kàn déédéé wo dúkìá ìjọba wọn ó sì bàjẹ́ ṣùgbọ́n ta lórí wa rẹ̀ náà tó wá fẹ́ sáré gàkàbà kó sáré tó ní tí wọ́n sọ pé òṣìṣẹ́ yìí kí wọ́n tún ṣe ńlẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ní pé ẹ tẹ̀ jẹ́ akọ́kọ́ délé akátá lọ náà ká tó wá fàbọ̀ fẹ́lẹ́ díẹ̀ o kájẹkẹlẹ yọrọ ṣáájìnà fetefetefe kó tó di pa agbó nǹkan míì ṣe o ìjẹta lolúwa rẹ̀ tó bẹ̀rẹ̀ sí ń jábọ̀ ọkàn pàtàkì lára àwọn ẹlẹ́nu lọ́rọ̀ tá a ní nílé ìgbìmọ̀ aṣòfin àgbà tó ń bẹ nílùú Àbújá mà ní o ẹni tó jẹ́ alága fún àwọn ìgbìmọ̀ kan tó jẹ́ pé wọ́n jẹ́ ìgbìmọ̀ amúṣẹ́ṣe tó ń rí sí ọ̀rọ̀ nípa dúkìá ìlú alàgbà Mohammed Ali Ndumelu mẹ́sọ̀rọ̀ tó jẹ́ ojúlówó ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ìyẹn APC pọ́nbélé ní ìpínlẹ̀ Borno ló ti wá apá gúúsù ibẹ̀ sì ní í ṣe ẹ wò ó sọ̀rọ̀ ilẹ̀kùn nílé ẹgbẹ̀mọ aṣòfin ńlá náà òde yìí nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ń gbèrò pé kí ló ń ba ọ̀pọ̀lọpọ̀ àwọn dúkìá jẹ́ wọ́n wá mẹ́nu bá nǹkan kan tó jẹ́ kó tó níye lórí jọjọ ǹjẹ́ kí ni nǹkan ọ̀hún wọn ní pé ó mọ̀ lágbára o wípé àti gbọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn bárẹ́kì ológun tá a mọ̀ sí admin barracks tó dẹnu kọlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní pé ìkọlù àwọn agbésùnmọ̀mí yìí náà ni o láì bẹ̀ṣùbẹ̀gbà tí wọ́n adédé lọ bá wọn ológun wa wọn lé wọn nílékulè wọn ṣe wọ́n ṣìbáṣìbò kán wọn lápá kán wọn lẹ́sẹ̀ pa wọn gbẹ̀mí lẹ́nu wọn yọkùn ẹ̀mí wọn má láfíà kúrò lára ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe àwọn ọmọ ológun wa ṣìbáṣìbò Olódùmarè ṣàánú wa o àwọn ọmọ ológun náà ń ṣe báwọn o ṣe rí ọ̀rọ̀ yìí o wọ́n ní òun ló fà á tẹ́ fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ní ìpínlẹ̀ Plateau bárẹ́kì tá a ní apá àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní àwọn agbésùnmọ̀mí yìí lọ dáná oró ya wọn òun ló ṣe wọ́n sì báṣìbò wọ́n bá ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ àti àwọn nǹkan tó jẹ́ pé nǹkan ìjà ogun bí ọkọ̀ ní àtàwọn nǹkan míì táwọn ẹ̀ṣọ́ ológun àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n máa fi ń dáàbò bo ẹ̀mí àti dúkìá aráàlú wọ́n ní tó wọ́n ní ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn bárẹ́kì tí wọ́n ti láǹfààní àti tún ṣiṣẹ́ lórí rẹ̀ gbé nàró padà ní wọ́n ní ìrọ́kẹ̀kẹ̀ wọ́n ń bọ̀ táwọn ológun yìí náà ni o bí ètò àlàáfíà bá ti fìdí múlẹ̀ tá a ti jagun àjàṣẹ́gun tá a ti borí tán yányán wọ́n ní tó ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ṣetán láti dáṣọ ìyèrú àwọn ológun láti ṣe àtúnṣe tó pè fún ní apá abẹ́wò wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn lẹ́nu kan ọ̀pọ̀lọpọ̀ dúkìá tí ń dẹnu kodò tó jẹ́ kó bàjẹ́ lórílẹ̀‐èdè yìí tí ń bẹ ń gbòòrò tó ń bà nínú gbó tó ń bẹ nínú agijù tó ń bẹ nínú jù tó ń bẹ nínú gbó tó ń bẹ lọ́dàn gbogbo tó bàjẹ́ yìí wọ́n ní pé ìdúnkùkù lajà àwọn agbésùnmọ̀mí àwọn aṣekúpani
lọ́nà ìtọ́ àwọn ni o inú ìwé ìròyìn Vanguard náà mo tún ti ra ìkàròyìn ọ̀hún o ọláyẹmí àkànní àti bùkátà ọlọ́run o má ìpàròyìn Vanguard yẹn dé o tó bẹ̀ lèmi gan wà lọ́wọ́lọ́wọ́ yìí níbẹ̀ mi ti ròyìn ọ̀hún níbi tí àwọn ọlọ́pàá ti jẹ́ kó rí wọn pé ẹ má dorin rú ẹ o ẹ má daṣọ rú ẹ ṣòro rárá oríwo gan ni ọlọ́pàá kò lè mú wa ọdún lóde ẹ bá tẹ bá lọ dọ́rú ẹ̀wò lásán tẹ bá lọ ṣe ohunkóhun tó ta sẹ̀kẹ̀rẹ̀ àní tó lè mú àní láti lè dí àlàáfíà àwọn aráàlú lọ́wọ́ tàbí tó tako òfin ẹ wo àwọn ṣetán láti mú ẹnikẹ́ni tó bá ta sẹ̀gẹ̀rẹ̀ sófin láti fún wọn sí àkàtà àwọn tá a sọ bẹ́ẹ̀ ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá ìyẹn ní olú ìlú orílẹ̀-èdè Nàìjíríà nílùú Àbújá àwọn lọ sọ ní mímọ̀ nígbà tí ìyẹn mo sọ nípa Babájí Sunday àwọn ni wọ́n sọ ní mímọ̀ pé ẹ wo àwọn ti fòfin de àwọn tó jẹ́ pé wọ́n ṣetán láti máa ta ìyẹn àwọn tó jẹ́ pé àwọn rọ́kẹ́ẹ̀tì pàpà máa dúgbò ta báńgà ta kankan tó jẹ́ pé ó lè túbọ̀ mú kí ètò àlàáfíà àwọn aráàlú tàbí tó lè dí lọ́wọ́ ó lẹ́nikẹ́ni tó bá jẹ́ pé ó bá ta tàbí rírà àwọn ti fòfin de ní tinítòde ìlú Àbújá ó ṣàlàyé nínú ọ̀rọ̀ tó fi dédé ó ní kò sí méjì ju pé ọ̀pọ̀lọpọ̀ àwọn amòòkùnṣèkà àwọn oníṣẹ́ láabi ló jẹ́ pé wọ́n máa ń ṣe àmúlò àǹfààní yìí láti máa sásábẹ̀rẹ̀ ṣiṣẹ́ láabi ó ṣàlàyé nínú ọ̀rọ̀ tó fi dédé ó ní àti wípé ọ̀nà kan gbòógì tó jẹ́ pé àwọn oníṣẹ́ láabi máa ń sábà lò ó náà wọn ni àsìkò pọ̀ ṣiṣẹ́ ọdún tó jẹ́ pé ó máa ń ṣiṣẹ́ láabi ó náà wo láti lè rí wípé àlàáfíà ìjọba láàrin ìlú ní pàtàkì jùlọ àwọn ò ní fàyè gba kí báńgà àbí ohunkóhun tó yẹ pé ó lè dí àlàáfíà àwọn aráàlú lọ́wọ́ kó wáyé o ó ní fúndé yìí àti inú àtòdè ìlú Àbújá àwọn ti fi òfin dè lẹ́yìn èyí ló bá ṣàlàyé síwájú sí i náà tó fi léde ó ní ẹ̀wọ́ gbogbo ẹ̀yin òbí alágbàtọ́ gbogbo pátá ẹ bá ọmọ yín níwọ̀ o torí pé kíni lásìkò pọ̀pọ̀ ṣìṣìn ọdún tá a wà yìí ó ní ètò ọrọ̀ ààbò àwọn dúró wọ́mwọ́m láti rí pé àwọn fẹ́ ṣètò ààbò múlẹ̀ fúndé yìí ẹ ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn ọmọ yín ẹnikẹ́ni kó má ta fẹ́lẹ́fẹ́lẹ́ o lásìkò pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún tó pé kíni lílọ àti bíbọ̀ àwọn lóòrèkóòrè wọ́n ní kò ní jálẹ́tì torí pé kíni àwọn lóòrèkóòrè àwọn ṣetán láti máa lọ káàkiri ẹnikẹ́ni táwọn pápá ó kọ̀ péjọ rúbútú síbi kan tàbí lọ́wọ́ àdíbi ìfurasí kan tàbí kó lọ péjọ tí ò tọ́ ó ní àwọn ò ní gbà àwọn ò ní fírúfẹ́ ẹni bẹ́ẹ̀ sílẹ̀ o láì fi ọwọ́ ìṣíkò mi torí pé kíni ètò ààbò àwọn aráàlú ní pàápàá jùlọ lásìkò pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún yìí ó ní ó mú ọmú láyà àwọn gidigidi fúndé yìí àwọn aráàlú gbọ́dọ̀ ṣọdún ní àlàáfíà fúndé yìí àwọn onífàyè gbẹnikẹ́ni láti dí àlàáfíà ará ìlú lọ́wọ́ ìròyìn pọ̀ ó fẹ́ ó kẹnu ó jù bẹ́ẹ̀ lọ ẹ̀ náà fẹ́ rí ẹ lọ sínú ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ ọ̀tún ní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún níbẹ̀ lẹ́ẹ̀tì bá pàdé. ọlẹ́mi ká o kátà ọlọ́run ọláyẹmí àkànní fada fàlọ́ ẹ̀jọ́ mọ̀ ní ṣe bẹ́ẹ̀ ó ń tẹ̀síwájú nínú ìwé ìròyìn Guardian mo ti long time lápá kan báyìí mo ti yọ̀ǹda ìwé ìròyìn Vanguard mo ti gbá The Guardian mú ó jà délé ajé jà dókè lọ. FBC market. ó ń tán lọ o àdúrà tàwẹ̀ 150 days kò tí ì sírú ẹ̀rí lágbàáyé tí bàbá àdúrà AK-47 máa ń gbà lẹ́ẹ̀kan lọ́dún August 1 láti kí gbogbo ara bọ̀ December 28 ni ó parí níbi táwọn ti fún gbogbo àwọn opó lóúnjẹ táwọn sì ti pín òróró àdúrà fáwọn ènìyàn lọ́fẹ̀ẹ́ láì gbà kọ́bọ̀ tẹ́ bá ti dé Ìkòròdú lórí òkè àdúrà náà mọ̀ wọ̀ ẹ̀ka ti Ìkòròdú ló ti ṣẹlẹ̀ ní on the 28 ìṣòro ọjọ́ méje láti fi parí àdúrà náà yóò bẹ̀rẹ̀ láti December 3rd sí December 28 àwọn olórin ẹ̀mí ni Màmá Bọ́lá rẹ̀ Bísí Aláwìyé Àlùkò Evangelist Elijah Akíntúndé Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ bàbá àdúrà AK-47 lórí òkè àdúrà náà mọ̀ wọ̀ tẹ́ bá ti dé Ìkòròdú ẹ wọ mọ́tò tó ń lọ sí Ẹlẹ́pẹ̀ ẹ sọ̀kalẹ̀ ní Gbágá bus stop ẹ sọ fún àwọn ọlọ́kadà pé ẹ ń lọ sórí òkè náà mọ̀ wọ̀ tàbí AK-47 tẹlifóònù 08066481455 ẹ máa bọ̀ kájọ fàdúrà parí ọdún yìí ká sì fìrìn àjọ ọdún tó ń bọ̀ lé Ọlọ́run lọ́wọ́ àdúrà gbogbo wa ni ó gbà àmín lórúkọ Jésù. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn nítùngbà FM 100.9 tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìròyìn jákèjádò àgbáyé o. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́ tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́ tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́ tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́ tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. ilé ẹjọ́ ń ṣe bẹ́ẹ̀ ń tẹ̀síwájú ìjìnlẹ̀ inú ìròyìn láti kàn ní tùǹgbà 100.9 FM. sí ni tí ó tó.
ọláyẹmí ẹ̀kànnì ìwé ìròyìn The Guardian ni mo ti mú ṣe bẹ́ẹ̀ tí mo mú ròyìn tẹ̀síwájú o níbi tí Yorùbá ti ń jẹ́ kó di mímọ̀ wípé ọ̀tòkèrè báyìí lójijì ti mẹ́kún sun oníkálukú kó ṣàánú ọkọlọ́run ọba kó ṣàánú oníkálukú lórílẹ̀‐èdè ni o ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ìjọba orílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ń jẹ́ kó di mímọ̀ àwọn onímọ̀ nípa ètò ìlera àwọn àjọ WHO pẹ̀lú àwọn tó jẹ́ wípé wọ́n nímọ̀ tó kẹnu nípa ètò ìlera lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí wọ́n jẹ́ àgbà ọ̀jọ̀gbọ́n bí àjọ WHO tá a mọ̀ sí World Health Organization bí wọ́n ṣe ń kébò sí bẹ́ẹ̀ náà làwọn onímọ̀ wọ̀nyí tí wọ́n jẹ́ dókítà alábẹ́rẹ́ tí wọ́n sì mọ ìmọ̀ kọ̀kọ̀ àti ti gbangba nípa kí àgọ́ ara ẹ̀dá kó wà lálàáfíà o. ẹ wo lórí àkọlù àjàkálẹ̀ àrùn àìsàn ẹ̀gbọ́n COVID-19 tó dé tí wọ́n tún fi Omicron kún Omicron variant tó dé yìí tó jẹ́ pé ó bẹ̀rẹ̀ sí í sọ ọlọ́gbọ́n kọ́ ó ń so òmùgọ̀ kọ́ lórílẹ̀‐èdè yìí o wọ́n ń wòye wípé ṣe rí oró tóun dàbí ẹni pé nínú ó kọjá ti COVID-19 a sì mọ́ fọwọ́ yọ̀bọ́ kẹ́mú o òun ló fà á tíjọba orílẹ̀‐èdè Nàìjíríà fi ń jẹ́ kó di mímọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ń sọ báyìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló dàbí ẹni wípé bí oníkálukú ò bá ṣọ́ra ṣe ó ṣeéṣe kí àbìlù rẹ̀ kó bìlù ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ò bá lákàkún látàrí wípé wọ́n ń gbìyànjú àti bá wa sọ lẹ́rọ̀ kálọ̀rì gba abẹ́rẹ́ tí ó lòdì sí ìpèníjà COVID-19 ṣáàmọ̀ pé ẹ̀gbọ́n rẹ̀ ló tó wọlé dé ni o wọ́n jọ ń fara wọn tẹ̀tẹ̀ ní àbìlù aburú òní bìlù alágbára lẹ́wọ̀n bá ìsàn làásìgbò ní jẹ́ ìpín tiwa o. àwọn òye wípé ìdá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bá ti pọ̀ tó jẹ́ kó ṣẹ̀ṣẹ̀ tẹ́ra tó jẹ́ kó wọ́n kàn ṣẹ̀ tẹ́ra lẹ̀ fún abẹ́rẹ́ òní gbígbà wọ́n ní wọn ò tí ju ìdá tó ń tó ló lọ o 1.8% ní wọ́n pé gẹ́gẹ́ bí ti ń bẹ́nu ìwé ìròyìn láàárọ̀ ti tòní wọ́n wá níṣẹ́ yẹ kó rí bẹ́ẹ̀ ṣá wọ́n ní pé ní ìpínlẹ̀ Èkó nìkan wípé àwọn tó jẹ́ wípé wọ́n tẹ́ra lẹ̀ fún abẹ́rẹ́ yìí wọ́n ní àmọ̀ tí wọ́n ti nílé ní ẹgbẹ̀rún méje ó lé mẹ́jọ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ tó jẹ́ pé ní ìpínlẹ̀ Ebonyi ó dàbí nípa wọn ló sì kéré jù 31,951 tí wọ́n ṣùgbọ́n ní ìpínlẹ̀ Èkó 708,835 làwọn tó dàbí ẹni pé wọ́n rí i pé wọ́n ka ọ̀rọ̀ yìí kún o bẹ́ẹ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ènìyàn ni ò tiẹ̀ rí tiẹ̀ rò rárá tí wọ́n wá ń wòye wípé ìhà tí àwọn ènìyàn kọ sí tí wọ́n kọ tí ọ̀gbọ́n ìṣẹ́ bọ̀ nípa ọ̀rọ̀ abẹ́rẹ́ láti lè dènà àjàkálẹ̀ àrùn COVID-19 yìí ẹgbọ́n rẹ̀ tó tún wọlé dé yìí ó burú jù lọ o kódà ní àwọn apá ibì kan ní orílẹ̀-èdè yìí àti ní àgbáńláyé wọ́n ti fẹ́ mọ̀ wò pé tó ọ̀rọ̀ nípa COVID-19 abẹ́rẹ́ tẹ́ gbà ní ó dàbí ẹni pé kò fẹ́ ṣiṣẹ́ mọ́fìn tó wà nílẹ̀ tó tún bọ̀ yìí Omicron variant tí òun tún burú jáyò àjọ ìṣọ̀kan àjọ àwọn tó ń rí tí ètò ìlera lágbàláyé WHO àwọn náà wá bẹ̀rẹ̀ sí pàrọwà láàárọ̀ ti tòní wípé ẹni bá ní etí kó gbọ́n tí ẹ̀mẹ́ ń sọ fún ìjọ wo nítorí pé àjàkálẹ̀ àrùn kò ní fi ilé àti àgọ́ ara tèmi ṣe ibùgbé o àmọ̀ràn ni wọ́n ń gbà wá lórílẹ̀‐èdè Nàìjíríà wípé ẹ má jẹ́ á máa sọ pé nàláì aburú ò ní kàn wá o gẹ́gẹ́ bí ohun tí wọ́n ń sọ tó inú ìwé ìròyìn The Guardian ni mo ti kà á láàárọ̀ tòní o. bùkátà ọlọ́run o ìbéèrè Vanguard ló máa pọ́n síwájú mi tó nù wọ́n ní yí padà mo ní kò sí wàhálà àti má ti rí ròyìn bẹ́ẹ̀ níbi tí àwọn àjọ ìṣọ̀kan àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ti sọ di mímọ̀ wípé ẹ wo àwọn ti bẹ̀rẹ̀ sí ní gbanúgbòde o kódà àwọn ti bẹ̀rẹ̀ sí ní kóra wọn jọ lórí ìjọba àpapọ̀ lójúnà láti lè rí pèsè àní ìgbésẹ̀ tíjọba àpapọ̀ ṣe tán láti gbé yẹn ní ọdún tó bọ̀ láti ṣe àlékún owó epo bẹntiró yẹn jálẹ̀ epo bẹntiró táwọn máa ra ọ̀nì ní ìlọ́po méjì tí wọ́n ṣe ní ọdún 2022 wọn náà ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí rẹ̀ tẹ́bà nígbàgbé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti kéde rẹ̀ wípé àwọn ti tán o láti ọwọ́ kílà kọ́ran kúrò nínú owó ìrànwọ́ owó epo bẹntiró láti ọdún tó bọ̀ lẹ́yìn tó sì jẹ́ wípé wọ́n ní àjàgà ìwúwo ti wúwo jù fáwọn àwọn ò lè gbé mọ́ ẹni tó wá jẹ́ ààrẹ fún ẹgbẹ́ àwọn àjọ tó jẹ́ àwọn àjọ ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n rí sí iṣẹ́ ṣíṣe ìyẹn àwọn àjọ òṣìṣẹ́ mo sọ nípa Comrade Ayuba Baba ó ṣèlérí nínú ọ̀tún fúlédè ó ní ẹ wò àwọn ò ní gbà ó torí pé kí ni kí ìjọba fi ṣe àlékún owó epo bẹntiró láti ọdún tó bọ̀ láì wo àwọn kùdìẹ̀kudiẹ àti pé àwọn àkóbá tó lè kóbá àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú láti gbé àwọn ìgbésẹ̀ tó yẹ wọ́n ní ó ní láti tọ́ wọn torí pé tabata a gbọ́dọ̀ tọ́ ni àìta tabata tabatọ̀ yóò padà dẹ́rọ nídìí ni ó ní ìgbésẹ̀ tó tọ́ tó yẹ ní ìjọba gbọ́dọ̀ gbé lórí ọ̀rọ̀ ọ̀hún ó ṣẹlẹ̀ náà tó fi léde wọ́n ní tí ìjọba bá lè lórí ìgbìyànjú wọn tó bá lè sọ pé bẹ́ẹ̀
tó dé pé dọ́dọ́gbọ̀n wọ́n dúró gbọ́n sórí àwọn orílẹ̀-èdè nàìjíríà láti rí i pé wọ́n ṣàlékún owó ní àkóbá tí yóò túbọ̀ ṣe fún àwọn ògbé ọmọ orílẹ̀-èdè nàìjíríà ló pọ̀ tó yìí wọ́n nítorí pé kí ni ohun gbogbo pátápátá ló máa tún gbówó lórí ó ní báwo ni ìgbáyé ìrọ̀rùn yóò ti túbọ̀ wà fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà fún ìdí èyí wọ́n ní ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ àwọn ti tán àwọn tó kóra àwọn jọpọ̀ láti rí pèsè àní àwọn ò fààyè gba ìjọba àpapọ̀ láti ṣàlékún owó epo bẹ̀tí lọ́dún tó ń bọ̀ sí ìlọ́po méjì ó ní kódà lọ́wọ́lọ́wọ́ báyìí gan tí epo wà bíá ọgọ́jọ àti náírà méjì ni o àbọ̀gọ́jà àti náírà mẹ́ta ní kò sí ẹ̀yẹ àwọn iye èlò gan lọ́fẹ́ fowó ọ̀hún sí bóyá ọ̀jìléní owó náírà tàbí ọ̀jìléní ọ̀ọ́dúnrún náírà ó ní gbogbo ọ̀hún kó kò sí ẹ̀yẹ àwọn fún ìdí èyí àwọn tí ń kóra àwọn jọ o kí ìjọba sí ẹ̀dá káwọn ọmọ tó ṣe lógún pàtó torí pé alẹ́kùn ọ̀hún tó fẹ́ ṣe tó bọ̀ kò yá àwọn tó o àti pé kọ́bábàgbé ìjókòó ìpàdé tó sì wáyé láàrin àwọn àjọ ọ̀hún ó níbi táwọn ọjọ́ forí ọ̀rọ̀ tì sí kí ló wá dé tíjọba ti wá sáré sọ wípé èròǹgbà wọn lélẹ̀ láṣẹ pé àwọn ọjọ́ pàpọ̀ àwọn wo ọ̀nà táwọn máa gbégbà láti lè túbọ̀ kó rọrùn bá pàtàkì jùlọ àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè nàìjíríà fún ìdí èyí àwọn tí ń kóra àwọn jọpọ̀ láti mọ ọ̀nà táwọn máa gbégbà láti fi kojú ìjọba àpapọ̀ lórí àlékún owó epo bẹntiró ọdún tó ń bọ̀ tí wọ́n náà máa ṣe àlékún rẹ̀ ẹ fẹ́ ìròyìn òun lẹ́kùnrẹ́rẹ́ Vanguard ló tẹ̀ síta lówùúrọ̀ tó ní. ọ̀rẹ́ mẹ́kàn ni o káta ọlọ́run ẹ̀jọ̀ mọ̀ ń ṣe bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú ní ìwé ìròyìn The Guardian ni mo sáré gbámú láàárọ̀ ti tòní bẹ́ẹ̀ mo ti gbé rìnrìn àjò ó di ìpínlẹ̀ Èkó po níbi tí obìnrin àkọ́kọ́ ní ìpínlẹ̀ Èkó aya gómìnà wa dáadáa Ìbíjọkẹ́ Sanwó-Olú aya ni àkọ́kọ́ nù obìnrin àkọ́kọ́ yéèyàyàyà níbi tí wọ́n ti gbé bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́ kó di mímọ̀ fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ kódà wọ́n bá àwọn òbí náà sọ̀rọ̀ àtàlágbàtọ́ ò nínú ìwé ìròyìn láàárọ̀ ti tòní wọ́n wá kọjú sí àwọn akẹ́kọ̀ọ́ jùlọ ní pàtàkì wọ́n ní àwọn bẹ̀yìn gbogbo ẹ̀yin ọmọ tẹ́tí láǹfààní tẹ́tí mọ́wọ́ ọ̀tún yàtọ̀ sí tòsí ẹ tẹ́tí ń bẹ̀lẹ̀ jẹ́ fetígbéyàwó ọ̀rọ̀ ní láti wákàtí àti ọ̀wọ̀ yìí lọ lórúkọ Ọlọ́run ọba ọ̀gá ògo àní rí ikú àwọ́kú mọ́ o àní rí ikú ọmọdé àní rí ikú mọ̀jẹ̀ṣẹ́ àní rí ikú ewé àní rí ikú àgbà lórúkọ Ọlọ́run ọ̀gá ògo ààbò Olódùmarè kó máa ń dájú lórí gbogbo ẹ̀yin ọmọ wọn yìí orísun ìdùnnú lẹ́mọ̀ jẹ́ dojú ogbó fáwọn bàbá àti màmá tó bí yín lọ́mọ o ọ̀pọ̀lọpọ̀ ṣẹ̀dá àtàbí amọ̀ ló ṣàmì ọ̀rọ̀ yìí wọ́n wá ní ẹjọ́ láti wákàtí àti ọ̀wọ́ ilẹ̀ o bẹ́ẹ̀ bá ti ń rí ní tó jọ yín lójú ẹ tètè yá máa sọ̀rọ̀ báwọn kan bá ń dókòkò lájà mọ́ yín tí ń dún kẹlúkẹlú ní kọ̀rọ̀ ní yàrá ẹ tètè yá polongo wọn o ẹ má jẹ́ kẹ́rù bá yín bí wọ́n bá ní ẹ má fèsì ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ẹ kú ẹ sọ pé ẹ gbọ́ ẹ̀yin ẹ sọ fáwọn òbí yín nítorí pé kò sí ikú kan tí ó pa yín o bí kì í bá ṣe Ọlọ́run ọba tó wà pẹ̀lú yín Ọlọ́run bẹ láàyè torí náà ẹ̀rù kíní ó bá yín ẹ ní ikú kan o bẹ́ẹ̀ nìkan bá sọ pé ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ lórí tó ń bá ṣe fún yín bí ẹ bá mú dán lára yín tẹ́ ẹ bá yá tètè sọ̀rọ̀ tàbí wọ́n ń pètè pèrò àti ródán orí burúkú kan lára yín kẹ́ yá tètè jẹ́ káwọn òbí yín ó gbọ́ o bẹ́rù bá ń bà yín àti sọ fún bàbá nítorí pé ọ̀pọ̀lọpọ̀ òbí a máa kanjú ko ẹ tètè asọ́fẹ́ni tẹ́ ẹ lè fọ̀rọ̀ lọ tó jẹ́ wípé yóò tẹ́tí gbọ́ yín o bẹ́ẹ̀ bá jẹ́ pé màmá ló burú ẹ bá bàbá sọ̀rọ̀ bó bá jẹ́ pé ojú bàbá ní ilé ẹ tètè yá sunkún sí ìyá yín lọ́rùn pé nǹkan kan báyìí ẹni bọ̀dá alágbájá mọ̀ tó ń bá mi sọ nǹkan báyìí o ẹ̀yin ọmọ tẹ́ ẹjọ́ obìnrin ẹ tètè sọ̀rọ̀ ẹ̀yin ọmọ tẹ́ ẹjọ́ ọkùnrin bí wọ́n bá ti ń ṣe nǹkan kan fún yín ní kọ̀rọ̀ ní gbangba nílé ìwé ni ẹ sọ̀rọ̀ síta ẹ sọ̀rọ̀ sókè tó ìfipábánilájọṣepọ̀ àwọn ìṣẹ̀dá kan bẹ tí ò láǹkú rí ẹjọ́ ní wọ́n bá ti gbé súnmọ́ yín ẹ tètè polongo síta àwọn bẹ̀yìn ni o ẹ ní kú sára o ẹ ní kúkú trauma o agbára ọlọ́run ọba kó mọ dáàbò bò ní o Ìbíjọkẹ́ o aya Sanwó-Olú aya gómìnà wa ẹni obìnrin àkọ́kọ́ nípínlẹ̀ Èkó ó tún kọjú sí gbogbo òbí àtàlágbàtọ́ ó ní ẹjọ́ ẹ náà tẹ́tí gbọ́ àwọn ọmọ yín ẹ gbìyànjú láti mọ tí wọ́n ń là kọjá ẹ fà àwọn ọmọ yín ṣọ̀rẹ́ ìmùlẹ̀kẹ́ ẹ gbọ́n tí wọ́n ó sọ ò ní tí bá ń dùn wọ́n ẹ tètè yá gbọ́ bí wọ́n bá sọ pé kíní báyìí làwọn fẹ́ béèrè pé kí nìdí ẹ fi mú fílẹ̀ ẹ má jágbe mọ́ wọn nígbà tí ò yẹ kẹ́ jágbe mọ́ wọn kí ìrẹ́pọ̀ kó lè wà àwọn ìfẹ́ òtítọ́ wọ́n lè mọ ìṣípayá ọkàn wọn fún yín ẹ sì lè mọ tí wọ́n ń là kọjá ní kọ̀ọ̀kọ̀rọ̀ àti gbangba gẹ́gẹ́ bí ọ̀kan òjọ̀kan ọ̀rọ̀ tó jẹ́ pé aya gómìnà ti ìpínlẹ̀ Èkó tó sọ àtàrí àbẹ̀wò ńlá tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Sylvester yìí náà ní ọmọ tó jẹ́ wípé ó kàn ṣáà déédéé pòórá mọ́ àwọn òbí rẹ̀ lójú ní èyí tó jẹ́ pé ó ṣẹlẹ̀ tó ń tìrọ̀tìrọ̀ tilẹ̀ tó gba ìgbọ̀rún gbàlú kan yìí tó kọlọ́hún kó bu òróró ìtura sí ọkàn àwọn òbí ọmọ náà ní o ó yé yín bẹ́tà ẹ wo ní ìwé ìròyìn Guardian ló wà láàárọ̀ tòní o. òmìnira ká jẹun kó pẹ́ lẹ́nu òǹfọ̀nà fún ni ò jẹ́ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọbẹ̀ Èdùmàrè tó tún bá wa ṣe tòwúrọ̀ tòní tọ́lá kò ní bá wa nínú ìdààmú nínú hílàhílò láṣẹ Èdùmàrè bákan náà adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ ìkànnì àtàárọ̀ àtọ̀sán tẹ̀fín wà pẹ̀lú adúpẹ́ lọ́wọ́ yín àjọṣepọ̀ wa kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè láìpẹ́ di Senior Ibrahim Sef yẹn gbé wa iléeṣẹ́ adúpẹ́ pọ̀ òkun lọ́wọ́ yín lágbọ́ Ọlọ́run òkè lọ́ọ́ máa lọ ẹ̀ níwálẹ̀ láìpẹ́ gbọ́ lọ́wọ́ bọ́tìnì wa Ajíbọ́sẹ̀ ló wá ṣe fún mi Sodiq
Akínbolú ló ń gbọ́ wá sí orí ẹ̀rọ ayélujára ní Facebook tẹ̀ fún wa kìtìkìtì kí n tó máa lọ ẹ jẹ́ kí n ṣe happy birthday ṣe kíyèsí ọlọ́run dàmí ọmọ ọlọ́run tọ́lá ọmọ baláwìyé nù àti màmá aláwìyé lágbọ́dọ̀ ọlọ́run igba ọdún kan máṣe pọ̀ ọdún láyé láyé àti láì gbàgbé Olúwatómisìn ọlọ́run nípa ẹ̀kún ní lọ́jọ́ bíi ti yín náà tẹ́ bá ń gbọ́ igba ọdún kan ní láṣẹ Èdùmàrè. Dikin Solomon Ọlátúnjí Ọlápàdé àwọn bàbá wa dáadáa ní tí ó jẹ́ pé wọ́n lè ṣe kí wọ́n sọ bùkátà lọ́hùn fàdáfà ló ń kọ́ ẹ̀yìn tún gbà lágbọ́rọ̀ lọ́wọ́n àjọṣepọ̀ ní bàjẹ́ màmí tó jẹ́ ọmọ màmá Esther Oyèwùsì látọ̀dọ̀ màmá Esther Oyèwùsì àdúpẹ́ lọ́wọ́ àjọṣepọ̀ gbogbo wa kò ní bàjẹ́ long life and prosperity ẹ̀mí ń ṣòpọ̀ ọdún láyé lágbára lọ́wọ́. àmì àti àṣẹ títí wá dìgbà tá a máa lọ́rọ̀ fún àtìpàdé má gbàgbé bá a dógún ọdún àpé bá a dọ́gbọ̀n oṣù àkó ọjọ́ tá a dá tí ó pé àìmọ́ka ẹni ẹ bá gbàgbé ọjọ́ 13 ọ̀sẹ̀ tó ń bọ̀ ní dédé náà máa bẹ̀rẹ̀ Christmas fanfare nínú ọgbà Tùngbà 100.9 FM yẹn nínú ọgbà wa níbí ohun tá à ń pè ní Tùngbà tẹ̀fí sí gbogbo ẹ̀ pátápátá òun lẹ́ máa rí lọ́jọ́ ẹ̀hún ìṣeré lọ́lọ́kùn ìjọkan gbọ́dọ̀ tó wà ń lẹ̀ wọ́n ti rùdé kódà fada kérésì náà ó ti tọkọ̀ létí ó ti dé gbogbo ẹ̀ pátápátá àti on the 13 yẹn ọjọ́ 13 tíṣe ọ̀sẹ̀ tó ń bọ̀ nìyẹn ní gbogbo dédé náà máa bẹ̀rẹ̀ títí di on the 26 àtọmọdé àtàgbà gbogbo apápátá òun lè tó wá fún ní fún ti ọdún a máa retí owó péréte báyìí ní owó ìwọlé fún àwọn ọmọ láti fi dùn wọn náà. ní báyìí Àjíà Ibrahim Nafisat Ẹgbẹ́bí àwọn náà ní ká máa kí iléèwé The Clever Group of Schools tó wà lódóńgún Ìta Olúwo wípé wọ́n kú ìgbáradì fún ètò pàtàkì tó fẹ́ wáyé ní tó ń bọ̀ lọ́nà yìí ìyẹn parent appreciation 11th of December nù tó yẹ pé ayẹyẹ ìdúpẹ́ ohun ìmọrírì àwọn òbí tó jẹ́ pé iléèwé The Clever fẹ́ ṣe fún àwọn òbí ní tó ń bọ̀ ní òpin ọ̀sẹ̀ tá a mú yìí ọjọ́ àkọlá Àjíà Ibrahim Nafisat Ẹgbẹ́bí lóní ká máa kí iléèwé The Clever. adúpẹ́ ẹ̀pẹ́ òkun lọ́wọ́ náà ló gbé ìgbà ilé ẹ̀kan sí títí wá dìgbà tá a máa ní oore ọ̀fẹ́ láti pàdé Ọláyẹmí Àkànní lórúkọ mi. Ọlákìtàn Adégòkè lórúkọ tèmi o. ẹ ṣe tẹ́ ń tẹ́tí sí wa ní Tùngbà ẹ ṣe tẹ́ ń tẹ́tí sí wa ní Tùngbà o. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. pápá ìjìnlẹ̀.